Hold it. Sorry. Oh, baby. How are you? I'm fine. Wow. Omoshalewa ni àbúrò mi. Ó ṣàwọn pé mo dá ojú ìmọ̀. Ìbàgẹ́ wa. Wá, ó ti yàtọ̀ sí ìgbà tí ó wá fún wedding wa o. Ó lọ bímọ ni. Ó travel out ni. Ó ti tóbi gan, àbí ohun tí mo mọ̀ kọ́ ní Odunlade, owó tó máa ń fún mi, tí máa ń transfer sí wọn níbi tó wà lọ́hùn. Òun ló jẹ́ kó tóbi nù. Ṣé ó ń jẹ owó ni? Kò jẹ́ owó fi ń túnra ṣe ni. Ilé ìpọ̀. No problem. That's good. Ṣé o lọ sọ fún mi kò fẹ́ máa bébè? Sọ fún ẹ tẹ́lẹ̀. Ọmọ kọ́ ló sọ fún mi ní kẹ́. Òun ni mo sọ fún ẹ. Ṣé o náà ló sọ? Àìṣe. Kò sí problem. Mo mọ̀ pé wàá gbọ́ nǹkan tá à ń sọ náà. Mo ti ṣe pa bọ́ sí kọ̀rọ̀. Ilé mi ilé ẹ̀. Mélòó ni mo fẹ́ sùn ní gbọ̀n rúùtù wà bí? Ẹjọ́ mo bẹ ṣe máa fi ọ̀rọ̀ ayé ibi tó bá fẹ́ kó wà. Èmi bí sí inú rò. Ok. Pẹ̀lẹ́bì ẹ. Mọ́mí nǹkan. Gbogbo ní nǹkan. Ok. Lẹ́yìn fine. Níṣẹ́ jẹ́ mọ́ rẹ̀ gàrí ṣàlẹ́ wa. Honey. Débi máa ń sùn. Débi máa ń sùn. Ṣó dẹ̀ fẹ́ tì mí dáhùn? Débi máa ń sùn. Débi tí wọ́n dá ọkọ̀ fún ọ̀lẹ́dẹ̀ kì í ṣe mọ̀. Mọ̀ pé kí ni ẹ máa fọ́nrán lórí ni. Ẹ máa yẹ kí n sùn kí n jí fúnra mi ni. Ìlú wa ṣe fẹ́ tì mí dànù. Ta ló ń bá mi? Ṣọ́ọ̀lù, ó wà lórí fóònù. Kò sí lórí kọ́. Kì í ṣe pé nǹkan. Ṣebí torí mo lọ jí ni? Really? Ìwọ ló ń bá ibẹ̀? Èmi ló ń bá wí. Kí ló sọ náà? Wo bí kí ló ṣẹlẹ̀? Wọ́n ṣe kí ni? Wọ́n jí mi nígbà tí mò ń sùn ní. Ó dẹ̀ máa fọ́ mi lórí. Wọ́n jí ẹ. Tó bá ń sùn wọn ò kì í jí ẹ. Tí wọ́n bá ń sùn wọn ò ń jí ẹ. Táìmù wo ló máa ń jí? 11 a.m. sí 11:30. 11 a.m. ló máa ń jí. Lẹ́yìn. Ọkọ mi. Ní ìwọ tó wá gbé ọ̀dọ̀ wa tó yẹ ká rí impact ẹ lọ́dọ̀ wa nígbà tó gbé ọ̀dọ̀ wa. Irú àsìkò tí mo wà létí mi ò lọ síbi kankan ó yẹ kí n ti bá ẹ ní kitchen náà. Kí n ti máa gbọ́rọ̀ kó tiẹ̀ ti ń disturb wa ní kitchen kó fẹ́ ṣe nǹkan kan. Ó ṣe máa jí ní time tó bá wù ẹ́ ni. No. Kò make sense o. Honey, sorry, aago yìí ló kéré jù tó jí. Tí ó bá dẹ̀ jẹ́ pé mo lọ jí ni, kò ní dìde. Ìgbà míì 1 p.m. ọmọ yìí ṣe máa sùn, máa lọ bu omi báyìí máa fi wọn lójú báyìí. Bu omi wọn àgbàlagbà lójú. Kó tó dìde ńlẹ̀. Irú wa burúkú wò nìyẹn. Ṣé bá gbọ́? Wá ibi tó wà yìí, ó máa jára nù gbogbo àwọn ìwà tó ń wù yẹn ò lè wù bí o. Gbogbo wa dìde, wà wá kankan tó wà tangible wà wá láti ṣe gẹ́gẹ́ bí obìnrin, ok? Ọkọ mi, nǹkan tí mo ṣe torí ló pè wá nìyẹn. Mo dẹ̀ fẹ́ sọ lójú ẹ ni. Ọ̀lẹ́dà àwọn ara ẹ̀ tí ò fẹ́ kankan ṣe. Torí ẹ̀ mo ṣe lọ jí ń sìn. Torí tí n bá lọ jí, torí ní jẹ́ weekend ni. 2 p.m. ń gbà mí ó lè má ti dìde. Lórí bed. Kí ló tún ìwà sọ yẹn fún mi láti gbàdá tí wà? Èmi ì lè sọ fún ẹ mú kò. Ọkọ mi. N tí mo ṣe wá báyìí ni wípé mo fẹ́ kó bá mi bá wáṣẹ́ sọ́fíìsì. At least tó bá ti ń lọ látàárọ̀ báyìí. Tó bá máa dé nírọ̀lẹ́, á ti rẹ̀, á lè sùn, dá gbogbo òṣì tó ń ṣe tó pé kò sí kankan tó ń mú ṣe nulẹ̀ ju kó sùn kó jí. Stop ẹ. Kó bá mi bá wáṣẹ́ ni. Stop. Ó bẹ̀rẹ̀ tó ń sọ. Lọ́fíìsì mi kò tún máa torí kẹ́lẹ̀. Kí ló dé ní ṣe lọ́fíìsì? Kí ló dé bí báwo? Ẹni tó ń sùn tẹ́ jí láago méjì aago kan òun ló ní kó máa ṣiṣẹ́ lọ́fíìsì mi. Kí ló fẹ́ ṣe bẹ́ẹ̀? Ó máa blend. Inú Omoshalewa máa blend. Listen, wo bí oòrùn lànà lóòótọ́, àmọ́ ìbí òkè fi ṣe tèmi ṣeré yìí. Mo lọ́ọ̀ ìyàwó mi gan kò sí nǹkan tó bá mi sọ tí mi ò ní gbọ́, ọlá ìdí gbogbo lè tó yẹn. Nìṣó lọ́fíìsì mi kó wá lọ béèrè, wọ́n mọ̀ mí dáadáa. Ẹni tó bá ti jọ́ rẹ̀, ní time di ọ́fíìsì. Tó bá dé ní after 8, ó ti miss ọjọ́ ẹ̀ yẹn. Olúwa wà bí táwọn ẹgbẹ́ àwọn tí ò tó ẹ gbogbo wọn wà bẹ́ẹ̀ tí wọ́n ṣiṣẹ́ mẹ́rin. Kí ni qualification? Mi ò qualification kankan. SS1 ni mo wà torí pé mo repeat class lẹ́ẹ̀mẹ́ta.
ìdájì ṣe ní ìwé tó àwọn ìdílé èsì skul lẹ́yìn tèmi nìyẹn mi ò qualificate kankan. O ò qualificate? O ò qualificate kankan? Àánú ò ní láti sọ̀rọ̀ fọ́dà, ọ̀rọ̀ ẹ ti yé mi. Àbúrò ẹ̀ ṣé wo mọ̀ pàbúrò ẹ̀ ò qualificate kó tó wá bá mi pé kí wọ́n bá wáṣẹ́? Ó dẹ̀ tún dùn mọ́ ẹnu, ó tún jókòó síbẹ̀ yẹn, ó tún sọ pẹ̀lú bó ṣe rí. O ò qualificate? O ń hun English tiẹ̀. So ti ní dictionary tiẹ̀ tó ti mọ ìbò tiẹ̀ bó bá ṣe wù ẹ́, o ò qualificate? Eléyìí sú mi ò mi mọ́ tá a fẹ́ ṣe o. Ẹni tí ò qualify báwo ló ṣe fẹ́ wà lọ́fíìsì ibi tó ń yà wọ́n tó qualify fún nǹkan tí wọ́n ṣe wà. Ọmọdé ni nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé mo fẹ́ bóyá kó máa ṣe clerk bóyá kó bá mi wọ́n kó máa ṣe clerk àbí mi ò mọṣẹ́ tó lè bá mi fún. Ṣé ọ́fíìsì tí o fún ara ẹ mọ̀ ni ta ló rí ilẹ̀ tí o kà ní? Ẹ PA nǹkan. Ta ló sọ̀rọ̀ sílẹ̀ tí o dẹ lóbi? Ó lè ṣe PA. Wo àwọn cleaner wà bẹ́ẹ̀ department ní ìbílẹ̀ wọn ti ní ìdènà fún àwọn tó bá bí tó bá mọ̀ kó o lè ṣiṣẹ́ ń bẹ̀ yẹn department tó ti lè ṣiṣẹ́ nìyẹn àwọn tó ń clean nílẹ̀ tó ń gbálẹ̀ tó ń ṣe ibi tó ti lè ṣiṣẹ́ sí. Kó ṣáà máa lọ láàárọ̀ kó máa dé láàárọ̀. that is tó bá ti lè ìyẹn ló lè join wọn. Ẹ dúró ẹ má bínú sà ẹ jọ ẹ mí pé àwọn tó ń kólẹ̀ èmi á máa gbálẹ̀. Kó o fi bẹ̀yẹn bẹ̀rẹ̀ ni. Tẹ́bi fún pé bóyá máa fún mi ní PA wọn kí n wà ní ọ́fíìsì pẹ̀lú ọ̀gá mi náà máa gbá èsì sórí kí wọ́n lọ máa kólẹ̀. Ẹ̀gbọ́n ṣá ṣó máa listen tí bá yọ owó àná kúrò tó bá jẹ́ pàbúrò mi gangan ni ẹ máa bẹ́ẹ̀ wí o. O ò qualificate. Tó sọ yìí. O ò qualificate. Gbogbo àwọn tó wà ní cleaning department tí mo sọ fún ẹ yìí gbogbo wọn kò sí tí ò ní qualification tiẹ̀ lọ́wọ́ iṣẹ́ tí wọ́n rí lẹ̀ tí wọ́n ṣe nìyẹn. O ò qualificate àtúwáṣẹ́ fún ẹ o tún yan bọ́ pé kan ló fẹ́ ṣe. What is your problem? Ẹ wò èmi ò lè gbálẹ̀ o báwo ṣe máa gbálẹ̀ ẹnu ọgbẹ́ fẹ́ sọ fáwọn èèyàn pé mò ń kólẹ̀ ni èmi ò lè kólẹ̀ fúlájì ẹ̀ kò lè wọ́ọ̀kì o èmi kí máa gbálẹ̀ ìyẹn ò lè wọ́ọ̀kì ẹ má bínú wọ́ọ̀kì. Wá ti fi rẹ́rìn. Mi rẹ́rìn. Ọ̀rẹ́rìn. Àwọn yẹ kó kí tó bá rẹ́rìn wá sunkún nínú kó rẹ́rìn tàbí kó máa kí igbe yẹn ló dẹ̀ pé torí o mú àbúrò ẹ̀ torí gọ̀lọ̀tọ̀ báyìí wá sílé gbogbo nǹkan báyìí wà nínú láìfẹ́ o ò dẹ̀ sọ fún mi so wá tó fi mú wa náà èèyàn lóhun ò qualificate. Má sọ bẹ́ẹ̀ yẹn mọ́. Kí n má sọ bẹ́ẹ̀ mọ́ o gbá mi wí fàbúrò ẹ̀ tó lóhun ò qualificate àbúrò ní kí n má sọ mọ́. Ọmọdé ni a máa bá sọ̀rọ̀ náà. Kò lè gbénu lé mi kò lè gbé bí tó bá wà bẹ́ẹ̀ kó máa gbọ́ lé kúrò bí kò já padà sínú fámìlì yín a ò lè jọ gbénu lé ni mo sọ fún ẹ jẹ́ kó padà lọ síbi tó ti bọ̀ jẹ́ kó padà lọ mo sọ fún ẹ kó kúrò nínú ilé yìí o. Lọ́ládé jẹ́ ká má bá sọ̀rọ̀. Bàtà ni sọ̀rọ̀ torí kíni àbúrò mi kankan wo lórí tó ṣe irú nǹkan báyìí. Kò kó ojú ẹ̀jẹ̀ ń lọ bá. Mo ti gbọ́ ẹ. Bóyá torí kò tí ì jí dáadáa. Mo ti gbọ́ ẹ. Omoshalewa. Tó o bá lé mi á lé. Omoshalewa. Ó jókòó síwájú mi ó bẹ̀ sí ìfọwọ́jáde mi ò lè ṣẹlẹ̀ mi ò lè ṣe kankan olódo aláìlọ́pọlọ olóhùn qualificate òun ò qualificate ọmọ yẹ àwọn tó ń pín nílẹ̀ níbi iṣẹ́ ìlú ọmọye tí wọ́n gbà ẹ tó gbowó kéré jù ló ń gba 80,000 naira ọ̀dẹ òsì nínú lẹ́bí ló ti wọ́n máa sùn ló wọ́n máa jí láago mọ́kànlá aago méjì ó ò dẹ̀ qualificate ọpọlọ ẹ ti lọ ọpọlọ ẹ ti dàrú àná wèrè wo mo orí ẹ ti dàrú ẹ̀rà tí wọ́n ṣe ẹ̀rà káwá wá iná wọn ṣe àná wèrè wo máa ń lé ẹ dànù máa mú ẹ wá sọ́dọ̀ ìyá èjì la máa fi pín ọ̀tọ̀ lánà ọ̀tọ̀ ní èjì o ìṣe bẹ́ẹ̀ lọ qualificate sọ́dọ̀ dájú. Fún mi kí ló ṣẹlẹ̀ mo dùn kí ló ṣẹlẹ̀ fún mi what. Ọlọ́run má jẹ́ Ọlọ́run ò ní jẹ́ alábí ìran bí oníṣẹ̀lẹ̀ nínú ìdílé tiwa àbúrò mi pa mí Ọlọ́run má jẹ́. Kí ló tó ń ṣe báyìí náà? Fún mi kí ló tó ń ṣe báyìí? Torí mo mọ̀ pé nǹkan tí ò lè ṣẹlẹ̀ ni tí ò dẹ̀ lè ẹ́bà ṣẹlẹ̀. Ọmọ ẹ ti ń dá nǹkan lẹ̀ láàrin mi àti ẹ. Kò dá nǹkan kan lé. Láti ìgbà tọ́mọ ẹ ti wọlé ìwà ẹ ti change sí mi náà mi ò understand kò sí kankan tí mo sọ nípa ọ̀rọ̀ ọmọ ẹ tó máa ń gbà mí gbọ́ náà.
nígbà tí mo mọ̀ pé nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní àbúrò mi pa mi ọmọ ìyá mi ọmọ bàbá mi. nítumọ̀ wípé mò ń parọ́ àbí. mi ò lóun parọ́. mo sọ fún ẹ pé mo lálàá pé mo wọlé mo bá ẹ ńlẹ̀ tó ti ṣe kíni tó gún ẹ lọ́bẹ sílẹ̀. alẹ́ mi kọ́. díẹ̀ ló kù kó fọ́gi mọ́ mi lórí tí mo lọ́mọ lọ́wọ́. aláwakọ̀ sẹ́ẹ̀. ìwọ ló pa awakọ̀ ìwọ ló pa lójú àlá yẹn mo dé rí ọ̀bẹ ńlẹ̀ tó fi gún ẹ pa ó fẹ́ fọ́gi mọ́ mi lórí èmi ò jẹ́ kó fọ́ mi lórí. olódì mi nìyẹn torí pé kíni ó mọ̀ pé àwọn Yorùbá náà máa ń sọ wọ́n ní àlágọ̀ Lọ́ládé. àlágọ̀ ọ̀bọ tó nípa tó máa ní ó nípa tó ní ohun tó bá máa ṣẹlẹ̀ ó máa padà ṣẹlẹ̀ sẹ́ni tó bá mọ̀ ń pa ẹ̀ láti jẹ́ kó mọ̀ tó mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ni. rántí mo ti sọ fún ẹ rí gbàtà ìkéré díẹ̀ mo sọ fún ẹ mo ní mo lálàá nínú fámìlì wa àlá tí mo dẹ̀ náà padà ṣe lóòótọ́ àlá yẹn nǹkan dáadáa ni àtìgbà yẹn látìgbà tèmi àti ẹ ti fẹ́ra látìgbà yẹn náà mi ò tí ì lálàá mi ebi tí mo lè lálàá pé nǹkan dáadáa máa ṣẹlẹ̀ tó dẹ̀ padà ṣẹlẹ̀ that means pé tí nǹkan burúkú bá máa ṣẹlẹ̀ náà mo lè rí irú àwọn aláyé òdẹ kan mọ̀ báwo ló ṣe wọ́n máa lálàá irú àwọn kan báyìí mo sọ fún ẹni ká wá ìgbésẹ̀ tá a bá máa gbé lórí ẹ̀. Lọ́ládé ọ̀rọ̀ ẹ yé mi bọ́ alátúláyè o kò lè ever ṣẹlẹ̀ torí pé o like gbogbo wa tí Omoshalewa ń wù lately gbogbo ẹ̀ ló ń ṣàlàyé fún mi èmi àti ẹ náà dẹ̀jọ́ ń ba. lately ẹ wo ìwà wo ló wù látìgbà tó ti dé tó dáa. fine èèyàn ò gbọ́dọ̀ máa wúwà bẹ́ẹ̀ nǹkan kéèyàn láìkẹ́ tó ló jẹ́ ẹ̀jẹ̀ mi náà ni mo ṣe. mo ti mọ kébi tó máa jà sí nìyẹn jàre mo sọ kébi tó máa jà sí nìyẹn mo sọ̀rọ̀ tó important sí láì fún mi òní mo láì kí ni láìkì àti láìkì kò láìkì ó láìkì kí ló ní ṣe nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí. mo ní mo lálàá èèyàn gún ẹ. alágọ̀. ṣọ̀rọ̀ please jọ̀wọ́ má jẹ́ kí lè di dáhùn mi lẹ̀. a máa wá kan mẹ́ta máa ṣe lórí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ni náà mo lára ṣé mo dọ́mọdé ni. lè ṣẹlẹ̀. ó dẹ̀ bẹ́ẹ̀ lò tí mo sọ fẹ́ pé mo lálù àlábẹ́. aláàbò máa ń ṣe o aláàbò máa ń ṣe ó máa ń ṣe o jẹ́ ká wá nǹkan mi ṣe lórí àlá yẹn mo sọ. ọmọ ìyá mi ogun mi ọlọ́run bòjì kò lè ṣẹlẹ̀ Ṣaléwá ọlọ́run bòjì àwọn wà láàrin ìlú wàrà. àǹtí àǹtí ẹ káàsán. ẹ káàsán. ṣé wà. mo wà ókè. òkè náà yẹn mo ti ń lé yín bọ̀. irọ́ ni o kí ló ṣẹlẹ̀. ẹ wo mo ti máa ń rí yín ní kọjá tẹ máa ń kọjá everyday tẹ bá ti ń kọjá mo máa ń ṣọ́ yín ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run mo like yín gan ni mo dẹ̀ fẹ́ máa tẹ̀lé yín jáde mo fẹ́ máa múra lẹ́yìn náà ṣe múra ẹ̀ mo fẹ́ máa wọrù bàtà báyìí kí n máa gbé rọ́ǹbàgì kí n gan máa wọ kí n ṣe rúru tẹ̀ ṣe kí n náà máa ṣe lipstick ẹjọ́ mo like you. But ọ̀rẹ́ mi kí ni gbogbo rubbish for God's sake? Kí wọ́n lè máa sọ pé òun fẹ́ tẹ̀lé wa? Kí ló fẹ́ fà? O ṣe tún wá ní God láti dá wa dúró. Babe, calm down. No, ìwọ náà wò náà. Ní sùúrù, kò ń ṣe gbogbo èèyàn téèyàn bá rí lèèyàn máa pariwo mọ́. Ṣé o tẹ̀lé bẹ́ẹ̀ mi ṣe rí mo like you know what? Mo like nǹkan tó ṣẹlẹ̀ ni pé à ń jáde lọ ní báyìí, but tá a bá ń bọ̀ màá pè ẹ́ nítorí pé àwa náà ní ọ̀gá mo máa ní láti mú ẹ dọ́dọ̀ ọ̀gá wa so tó bá ti mind tá a bá ti ń bọ̀ mo máa pè ẹ́ ṣe bó sọ pé bẹ́ẹ̀ lẹ́yìn ibẹ̀ ni mò ń gbé àmúṣẹ́ ibẹ̀ ṣé wọ́n mi ò ní ṣẹ́ ẹ wo ẹ lọ síbi tẹ bá fẹ́ lọ mi ò ní ṣẹ́ ìbàjẹ́ 20 hours máa dúró síbi dé yẹn má wọ̀ ó mọ nǹkan ó ní láti dúró sínú òun táwa bá ti ń bọ̀ ó mọ̀ pọ́nà tá à ń gbàbọ̀ náà rí a máa ṣe ẹ̀kẹ́ níbi tó sọ pé òun gbé má wọ orí ṣó ti gbọ́ a máa rí ẹ tá a bá ti ń bọ̀ ẹ ṣe àǹtí mo like ní ẹ ṣe èmi gan like ẹ má wọrí àwọn ọmọ tí máa fún yín sí àwọn ọmọ tó ta lẹ́nu gidi tán níwájú tán lẹ́yìn àmì ẹ má wọrí sẹ. Mama di mama. How are you? I'm Sexy. fine. What's up? Wà. Kásán báwo ni? Who is she? Ma ẹ má má dá lóhùn bá a ṣe ń jáde lọ ni mo pàdé Léjì ló bá dára dúró ló ní òun láìkí wa gbogbo tá a ṣe máa ń kọjá òun máa ń rí wa òun láì bá a ṣe ń ṣe òun ṣàfẹ́ join wa máa rò pé àwa náà lọ́gàá ọ̀bọ̀ kó má wọ̀rí tí n bá ti ń padà bọ̀ màá mú wá rí bọ́ọ̀sì wa. Okay. Ǹbọ̀, báwo ni? Fine ma. Kí lórúkọ ẹ? Ṣaléwá ni mà. Níbo ló ń gbé? tẹ bá ti bọ́ta báyìí tẹ lọ straight báyìí ilé tó wà níbi ẹgbẹ́ kínní báyìí ibi brown house yẹn ibẹ̀ ni mò ń gbé ọ̀dọ̀ ọkọ àǹtí mi ni mo wà ń bẹ̀. I don't know anywhere. All right. Bí mo ṣe ń wo ẹyọ ọmọ tó dáa ló máa jẹ́. Ẹ bá wá sí wàhálà ọmọ dáadáa níbí ẹ máa láìkí mi gan mo fọ́nì gan mo máa ń pa àwọn èèyàn lẹ́rìn kódà nílé wa lọ́ọ̀ tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn báyìí everybody máa rẹ́rìn tàkìtà wọn máa ṣeré lura wọn báyìí. Ṣaléwá
ẹ má ní kí n tún calm down. Ẹ̀yin náà ṣáà mọ̀ pé láti jọjọ́ ìtẹ́ bá ti kọjá mo like yín bẹ́ẹ̀ ṣe wà mo like irú yín mo like irú aṣọ mi náà fi máa wọ̀rùn kan báyìí kémi náà máa ṣe spray kémi náà máa lo irú mọ́tò mọ́ mi tẹ́lẹ̀ mo máa rí ìdẹ́ bá ti kọjá ẹ̀ máa ń kọjá lọ mo lè ti rí eléyìí tó ń dúró tó ń tóbi ẹyẹ ìbákà kí ló ṣẹlẹ̀ gangan. Mo fẹ́ darapọ̀ mọ́ wa. Mo fẹ́ dàbí wọn. Do you know what it entails? Ara máa ń tẹ̀sí kan. Ó ní ṣé o mọ nǹkan tó fẹ́ kára bọ̀. Yeah, mo ready o, mo ti ready. Àní mo fẹ́ dàbí ẹ̀yin, èmi náà fẹ́ ní mọ́tò, mo fẹ́ pupa, mo fẹ́ lo kíní rúru yìí. Bó ti máa rìn tipẹ́. All right. Dìde jẹ́ kí n wẹ̀. Yes. Ó ń dá gbogbo ìbolẹ̀ yìí. Yẹ̀rì búsù. Mi ò sí kókó kájọ sókè. Okay. Ṣo lè catwalk? Bẹ́ẹ̀ni. Lọ báyẹn. Lọ. Ní kí n. Okay. Ní kí n. Yes, dear. Okay. I'm gonna try láti blend ẹ, okay? But ẹ kàn ṣe mú wọlé náà. Kẹ́ try láti ó ti yẹ. Ó ti yẹ mi mà. Mímí kó mú mi wọlé. Ẹ ti gbà mí nìyẹn. Ẹ ṣé mà. Ẹ ṣé. Ẹ ṣé. Ẹ wò. Ọlọ́run tuntun yín náà ṣe. Ẹ̀rọ aláàánú. Ọlọ́run ìgbà tí mo jẹ́. Ẹ wò màmá, ẹ wò. Ṣeré lè tí ó kàn lọ dédédé yìí nísìnyí. Èmi ò understand o. A lè jọ jáde kó máa lọ embarrass kó máa ṣe bálabàla bíi bẹ́ẹ̀tì ẹ̀rọ tó fẹ́ já o. Ẹ wò ẹ jẹ́ ká lọ train ẹnu lé. Mi ò understand the baby. Mi ìṣọmọ burúkú. Àǹtí kí lórúkọ yín ní ìṣọmọ ẹ máa like mi. You can call me Jumi. Àǹtí Jùmọ̀kẹ́. Jumi lórúkọ mi, ó ṣe Jùmọ̀kẹ́. Jumi ẹ ṣe. Jumi Jùmọ̀kẹ́. Jumi Jùmọ̀kẹ́. Ó yá Jumi Jùmọ̀kẹ́. Mama, ẹ má bínú wá gbogbo èèyàn tó má ti mú wá ẹ máa ní kọ́ mú wọn wọlé ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sìn ẹ sọ pé ẹ ó ga èmi náà kúrú o àmì ìkúrú o. Come on now ṣó ti yá ń jowó ọmọ tó ṣẹ̀ṣẹ̀ mú dé yẹn ni. Jowó kí ni nǹkan náà. Ìyẹn ni kò má sọ kí ni nǹkan náà báwo ṣé òórí àìtàn ọmọ yẹn ni ó ní gbogbo nǹkan tá à ń wá sórí bó ṣe wà yẹn potential ni ṣé tí wọ́n tó bá rí prospect ò kí ń dá wọn mọ̀ ni ọmọ tẹ́ pé bó ṣe wà yẹn mo ti ní demand fún bó ṣe rí yẹn I'm telling you má jẹ owó ògo kò dáa. Hello Alhaji ẹ wò nǹkan tẹ́ bí mi yẹn gangan ó ti wà ńlẹ̀. Ó tó bẹ́ẹ̀ ẹ̀dùn bẹ́ẹ̀ ṣé ẹ rò wípé eré lèmi ń ṣe ń bí ni iṣẹ́ mò ń ṣe kí ló ní tẹ́ fẹ́ yọ jáde tẹ́ẹ̀tì ẹ̀tọ́ fún yẹn tó bá jẹ́ pé àsìkò tèmi ń ṣiṣẹ́ mi tí mo mú bí iṣẹ́ tí mo ti wọ́lẹ̀ tẹ́fẹ́ lọ bá ṣẹ́fẹ̀ẹ́fẹ́ kú dànù nù. Ibo lẹ ń lọ. Mo fẹ́ lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi fẹ́ sáré lọ ní káàntì mi tó dé kí n sáré lọ pápápá kí n ti ṣe fàájì kí n padà sílé. Ẹ lè lọ o. Kí ló dé? Ẹ ṣe nítorí ni pé tí ọ̀gá bá dé nísìn tí wọ́n dé padà tí wọ́n bá sọ pé ẹ̀yin dà ibo ni kémi ò sọ tí mò ń gbowó oṣù pé bolẹ̀. Very simple ẹ sọ fún ọ pé mo sáré lọ ra káàdì bìtú nǹkan tó dé yẹn màá ti lọ màá ti dà nǹkan sọ́pọ̀lọ́ màá ti padà sílé. Tí n bá parọ́ kọ́kọ́ pa mí ẹ lẹ́fẹ̀ẹ́ lọ jayé láwọn ọ̀rẹ́ yín tó jẹ́ pé wọ́n mọ́ wá bí tó jẹ́ pé àwọn èèyàn mọ́ bá ọjà pé àwọn gbé wọn pààrọ̀ wọn ò sún wọn ò ṣiṣẹ́ bó ṣe wọn ò ṣiṣẹ́ ibẹ̀ lẹ́yìn lọ èmi ò lè jẹ́ ẹ lọ. ìyẹn ò kàn yín ẹ jẹ́ sáré lọ kí sáré tó bá dé ẹ sọ fún un pé mo sáré lọ ra nǹkan kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ lè lọ sẹ́ẹ̀ inú kẹ́ ẹ pé ọ̀gá àbí kẹ́ ẹ pé màdàmú kí wọ́n pè mí ipe ẹ fẹ́ jáde ẹ jẹ́ ẹ sọ̀kan nu méjèèjì. Àwọn kò lè sọ fún mi pé kí n má jáde ẹ lọ́ mi fún jáde má lọ mi fún. Ẹ fi rìpọ́ọ̀tì ẹ̀ ẹ bó kó lọ fà wọ́n ti fi rìpọ́ọ̀tì ẹ̀ mo mọ̀ dáná àwọn ọ̀rẹ́ yìí náà ni ẹdún náà tí wọ́n ṣépè fọlọ́sọ ni ṣé wọn ò lè mú mọ́ra ọjọ́ kan ni tí wọn bá ti jẹ ń kù àbí kí wọ́n mu kùkúmbà ṣé wọn lè gbélé ayé láì jẹ kankan ni ara wọn ò lè mú wọn ibẹ̀ wọn lọ fẹ́ lọ ṣe pàrọ̀ ní bá bá débẹ̀ o no problem ẹ ti jẹ lọ ẹ ti jẹ lọ ẹ mọ lọ no problem ẹjọ́ yín kọ́ èmi tí mi ò tètè wọlé tí bá ṣe pọ̀ gàdí ò ti wọlé tí n bá ti wọlé ni ṣé n tá à ń sọ ìlànà sọ mo pàlù fún yín ẹ bó kó lọ fà ẹ lọ bó síáṣíá kò sí wàhálà. jẹ́ kọ́kọ́ a sì mọ wíta yìí wọ́n mọ̀ sọ pé ẹyọ ọkọ̀ ẹ̀kọ́ ònú Cairo ẹyọ ọkọ̀ ẹ̀kọ́ ònú Libya ṣé ibi olú ẹ̀ ti fẹ́ sórí ilé náà lélẹ̀
ayé mọ̀ ní ká o no problem mo palu fún yín. kò dẹ̀ sọ bí tóun lọ fún ẹ. wọ́n dágbére ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo òrin wọn kò gbọ́dọ̀ ju àdúgbò náà ní àdúgbò wọn wà àwọn àtàwọn ọ̀rẹ́ wọn tí wọ́n máa wá bí náà wọ́n jọ lọ. òun àtàwọn ọ̀rẹ́. bẹ́ẹ̀ ni. èwo ló dámọ̀ náà ọ̀rẹ́. gbogbo wọn mo dámọ̀ èyí tó ga àti èyí tó kúrú ìkan tí wọ́n ní wọ́n gbé ń pààrọ̀ ipò lọ solóso tóun àtọkọ ẹ̀ ọkùnrin jọ ń jà pé kò bóun ṣiṣẹ́ dáadáa tó fi gbowó tó fi lọ òun náà wà láàrin wọn. kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ Ṣàléwá báyìí. ẹ gbà fọlọ́run ni. tó bá tiẹ̀ máa jáde tó bá máa rìnrìn àárẹ̀ ẹ̀ ṣé bó dé máa dágbére fún mi àbí kó dágbére fún wọn tó wà lẹ́nu géètì. bí ẹnu wọn bí ó ń dùn wọn gbà náà wọn rántí láti dágbére. mo mà dé dúpẹ́ o ọkọ mi ò sí nílé tí lílọ́dé bá wà lẹ́sìn ó máa sọ̀rọ̀ sí mi ni kò ní dé pẹ́ déèsì tó bá máa déèsì tó bá bẹ̀rẹ̀ ibi tó lọ ń bo ni máa dágbére pé ó lọ àbúrò ìrìn àrìn má dàrú wọlé lé báyìí. ẹ wo ó tojú sẹ́mi náà. ibi tó máa dé bá mi lélẹ̀. ẹ má jà wá ṣe báwọn ṣẹ̀wọ̀n kí mi mo láǹfààní gbogbo inú bí ibi ilé mi ti ń bo kó lọ fà tó bá ṣèṣẹ́jú díẹ̀ ní ìsìn máa bọ́ bẹ́ẹ̀ máa ti bẹ̀rẹ̀ sí ní mọ́ tap so ti yẹ yín ẹ mọ̀ lọ́nu ilé tí wọ́n bá dé èmi ò kó wọn wá bá yín lókè. ibi ìlú máa dé wá bá mi. àbọ̀dà mi mọ̀jà ṣe bẹ́ẹ̀ o ẹ̀mọ́ ẹgbẹ́ tó ga náà bá dé wọn ò bínú sẹ́mi náà pé kílẹ̀ ṣe tí ń pè é wọlé. so wá dáa ní ìsìnkọ́ gà ọ̀tún mọ́ kí wọ́n mọ́ dáùtù olúwẹ̀ lórí pé kí wọ́n mọ̀ rò pé nǹkan míì tún pè mí àti yín pọ̀ mò ń sá fún yín ẹ̀ ń tún lọ náà. Ṣàléwá padà bọ́ síbí jọ níbo ló ti ń bọ̀ what time ojú yọ ọmọ lóru 2:30 níbo ló ti ń bọ̀ mo bèrè lọ́wọ́ ẹ̀. ṣe lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi lọ gbádùn ara mi ni. ìwọ ṣe lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ owó ṣe ń bọ̀ ń sìn jọ má bínú Ṣàléwá ìjọ wo ló dé àdúgbò iná ìgbà wo ló dénú lé iná tó ti rírí àrìmádàrò àrìmádàgbére ó wá ń jáde òní. ẹjọ́ ẹwọ́ ẹ̀fìyẹn lẹ̀ náà kí ló ṣẹlẹ̀ gan-an ṣé wọ́n jẹ́ ká bí àròbó ni kí ló ṣẹlẹ̀ ṣé fi mi yáwó lọ́wọ́ yín ni ṣé bí ò lè jáde ni tí wọ́n nílò kí ni mò ń ṣe fún yín ẹwọ́ ẹ̀fìyẹn lẹ̀ jàre ẹ̀fìyẹn lẹ̀ jọ ẹ̀fìyẹn lẹ̀ jọ mi lè jáde ní wọn pariwo ọ́ nìta Ṣàléwá kí ló dé. ǹjẹ́ alágbàro mi ti ṣokò bàbá ẹ̀. Ṣàléwá èmi àti ẹni mi ò ní gbà fún ẹ ó dọ̀rọ̀ fẹ́mi àti ẹ. Ibi kí ló tó stress ara ẹ báyìí? Ó ti kókó má dààmú ara ẹ, I will do everything for you. Àti cleaning, àti washing, àti everything kò sí tí mi ò ní ṣe. Kitchen ni mo wà látẹ̀kàn. Very soon máa lọ sẹ́ẹ̀tì dining center máa lọ wá nǹkan kan jẹ. Lọ́ládé, jọ kí ló dé tó ṣe ń gbà ṣe mi ṣe nulẹ̀? Kí ló dé tó ṣe ń ṣiṣẹ́ tó yẹ kí n máa ṣe nulẹ̀? Mo wà ní kitchen látẹ̀kọ̀, kí ló dé? Ìwọ ti ń ṣiṣẹ́ mi. Ṣéun. Dọ́bù iṣẹ́ ló gbé sínú tòṣì. Ogún mi ọ̀la mi ayọ̀ mi tí mo ní gangan ló wà nínú ẹ̀. Iṣẹ́ tí mo gbé fún ẹ lásìkò láti máa ṣe olówó àdúrà. So má stress ara ẹ mọ́. Ǹtí wọ́n má sọ mí dọ̀lẹ́ ṣá. Ta ló tún pè mí yẹn? Ta ló ń pè ẹ́? Wọ́n bí mi ní tó ń pè. Mo máa pa fóònù. Mo máa pa fóònù yẹn. O ò ní gbé kọ̀ọ̀kan mọ́. Ìtúgbọ́. Má stress. Oúnjẹ tó ń ṣe yẹn gbọ́ bóyá ni màá lè jẹ torí dà pé mi ń kọrò. Ní wà ti ta ni. Ẹ wọ orí. Ẹ wọ àwọn ló ń pè é. Hello. Ṣé òun kò ṣe pọ̀ fún ẹ láti ṣe òun? Dispatch rider ó máa dé bẹ́ẹ̀ ń sìn yín tó ẹ bá mi gbé fún ọdẹ fún mi. Màá pè yín nígbà tí wọ́n ṣe. Oúnjẹ ọkọ fún yín. Oúnjẹ ọkọ fún yín. Shake your body, twerk, twerk. Shake your body, twerk, twerk. Shake your body, twerk, twerk. Yeah, ẹ̀yin ti Ṣàléwá.
dàkan sórí wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ dàkan sórí wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ dàkan sórí wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ yeah àwa ni big girls wọ́n kún níwájú wa ni wọ́n kún lẹ́yìn ọ̀rẹ́ sáré wa wọn kọ́ tọ́gbé sẹ́yìn tábàgbà ẹ̀ mú for your area wọ́n fojú ẹ̀rí màá bo bí malaria àwọn wọ̀nyí wọn kò ní bacteria chẹ́kẹ̀ náà wọ́n ní criteria ṣàlẹ̀ wa lóní kásáré wa kẹ́nìbọ̀dì má lọ gbé mú bó ṣàdé kọ́lá shake your body twerk twerk shake your body twerk twerk shake your body twerk twerk yeah ẹ̀yin ti ṣàlẹ̀ wa dàkan sórí wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ dàkan sórí wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ dàkan sórí wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ yeah àwa ni big girls orí bí kí n gbàmú 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 orí bí kí n máa mú mamú mamú orí bí kí n gbàmú 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 àwọn yìí ń dorí bí dú orí bí kí n gbàmú 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 orí bí kí n máa mú mamú mamú orí bí kí n gbàmú 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 àwọn ọmọ yìí mẹ́ dorí bí dú. MSP pound the place Sahi Ale no Ṣàlẹ̀ wà lẹ́ o. Máa gbá ìtì àbúrò ẹ̀ dànù kò ní dá fẹ́ tó sọ pé wèrè wo nìyẹn. Ayé ìjẹ́ ẹni tó sọ pé wèrè wo nìyẹn ayé ẹ̀ máa bàjẹ́ ni. Nínú lẹ́bìlẹ̀ tí ṣe borí burúkú yìí. Etí dùn yàrá ìjà yìí ni. Àwọn ọ̀rẹ́ mi ni mo pè wọ́n kó wá bá mi ṣe fàájì. Máa gbá ìtì àbúrò ẹ̀ dànù. Mo tún wọnú lé mo tilẹ̀kùn etí dùn ẹ̀ ò gbọ́ pé èèyàn wọlé. Ẹ ṣòṣì lanu ẹ gbọ́ pé èèyàn wọlé mo tún tilẹ̀kùn ẹ tún dógó òṣì èwo ló gbé ẹ̀lọ́ ó yá ẹ jáde ló lé mi straight. Ẹ má bínú kéde mọ òwú bad lọ́wọ́ kan. Kí ni wọn ò bàjẹ́ lọ́mọkùnrin tó ń kanra báyìí. Ibo ni ìyá ẹ wà. Ìyá ẹ jẹ́ kó mójútó ẹ àìpẹ́ lórí òkè ìyá ẹ òun ló jẹ́ ká yẹ ẹ bàjẹ́ bó ṣe bàjẹ́ yìí. Kí ló dé? Bẹ́ẹ̀ ó yẹ kí ìyá ẹ mójútó ẹsẹ̀ tó o bá pẹ́ kó tó kóṣì kúrò nínú ilé mi fèrè tó wà láyà yìí má bẹ̀. Tí mo fi ṣe ọrọ̀ ajé mi. Má àbúrò ilé ti já ibi kí o fi aláṣẹ́wó ló kó wá sínú ilé fún mi wẹ́rẹ́ kò ní já fún yín. Gẹ́gẹ́ Má pè é. Bọ̀ Ṣadé wa, ó sọ fún wa tó gba àwọn tó wà nílé ẹ̀kọ́ wà fún ẹ̀jì mi. Ó sọ fún wọn embarrass wà nílé mi. mo kò ní ẹ̀dọ́ àbúrò pé ẹ̀rí lọ wò ṣé wà bí ṣé òṣì tó fẹ́ wá ṣe nínú lémi ni ìwọ àti ẹ̀gbọ́n ẹ ní plan kan tẹ́ fẹ́ wá ṣe àbí. Kò sí plan kankan. ẹ fẹ́ set me up ni. Set yóò bọ̀ owó wọn ọ̀rẹ́ mi ó kò wá ṣe fàájì akànṣà ń ṣe. wọ́n wá ṣe fàájì inú ilé tèmi àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ tó kọ́ lọ́ọ́ ti dọ́ta yìí ìwọ tó ò ní qualification o ní ọpọlọ tó o lè fi kó àwọn aláàtà wá sínú ilé mi láti máa wá gbójú òṣì àbí bẹ́ẹ̀ kọ́ o ti qualification ṣì o ti ní qualification ìlànà àtòrí burúkú bọ̀ kí ṣe inú ilé mi ló ti máa lo eléyìí àbọ̀dọ̀ ibi ikọ̀ kò sí bọ̀ kò sí bọ̀. Ó pàpà dì mọ́ ọ̀nà rẹ̀. Ló máa ń ṣe wọ́n gan-an. Ọkọ mi, mo ṣáà ń bẹ̀ látẹ̀kùn ni pé kó jọ̀ọ́ kó fi yá mi gbogbo nǹkan tí Omoshalewa ṣe kó ṣe kó máa ń dùn mímí náà nú àmọ́ kò síbi tí mo fẹ́ tì í sí ni jọ̀ọ́ bá mi dáríjì má bínú fọwọ́ wọ́nà ọmọdé ló ń ṣe ọmọ yẹn kàn fẹ́ jó nìsọ lẹ́nu ọmọ ni jọ̀ọ́. mo ti gbọ́ ẹsẹ̀ mo ti gbọ́ ẹ̀ torí mò ń sọ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ ń sẹ́yìn nǹkan ṣe lédìí for goodness sake mo sọ láì mọye ìgbà bọ́tọ̀ọ̀tọ̀ ní nǹkan tó ń wò ó kó àwọn èèyàn wá sínú ilé mi wọ́n wá ń jó nínú ilé tèmi fún mi kó dẹ̀ rò pé nǹkan tọ́mọ yìí ṣe make sense sọ ọjọ́ kan ṣo tọ́mọ yìí fi dùn wá nínú ilé yìí sọ tó ṣe tó jẹ́ pé nǹkan dùnnú àbí bẹ́ẹ̀ kọ́ má wọ̀rì ṣe bẹ́ẹ̀ mi ń sọ òògbọ́ tèmi sí mo ní kó dá ọmọ ẹ̀ padà ó dá mi lóhùn tó bá gbọ́ síbi lẹ́nu fún mi wàá regret ẹ̀ ìbágbépọ̀ èmi àtọmọ ẹ̀ àti wọ nínú ilé yìí Ọlọ́run má jẹ́ kó kábàámọ̀. Lọ́ládé ọmọ yìí kàn fẹ́ jó ní sọ lẹ́nu ọmọ ni jọ̀ọ́ tí bá ní kí n dá padà ń sìn nǹkan mi làwọn parents wa máa sọ wọ́n máa ní ṣe mi ò lè bá sọ̀rọ̀ ní mi ìdẹ fẹ́ kọ́ fi tèmi àti ẹ mẹ́nu jọ nítorí Ọlọ́run. ó kí ẹ kó dalé ẹrú àbí bẹ́ẹ̀ kọ́
jájọ máa wò kó sí wàhálà. Ọmọ tó ṣẹlẹ̀ mo máa bá wáṣẹ́ mi nígbà tó sọ pé òun ò ṣe cleaner òun ò lè ṣiṣẹ́ cleaner pé iṣẹ́ ìdọ̀tí ni ìwọ má wọrí má bá wáṣẹ́ mi a máa lọ láàárọ̀ a máa dé lálẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ láti jọjọ́ yìí má bá wáṣẹ́ mi jọ. kí ló tó ń dára ẹ̀ lámọ̀ báyìí ó ṣe ń ṣe báyìí ó ti ríṣẹ́ ó ríṣẹ́ lára àwọn ọ̀rẹ́ ẹ̀ tó kó wá sínú ilé ń bì ikán bù mí lọ́yàn nu wọn díẹ̀ ló kó fẹ́ kìsì mi tí ó bá ṣèyàn nínú ilé ó lè sọ pé ó máa dá rèpù mi àyà ọmọ yẹn kọ̀ọ̀kan ó tó kìíní ó ti ríṣẹ́ aṣẹ́wó Lọ́ládé orí torí aṣẹ́wó lọmọ yẹn ṣe ó ti ríṣẹ́ aṣẹ́wó. Lọ́ládé orí kunlẹ̀ mo wà for the past 18 minutes ó dé jẹ́ kí n dìde ó dé dáríjì. ṣé mi ni mo ní kó kúnlẹ̀. ìwọ kọ́bọ̀ mo ń bẹ̀bẹ̀ ni. ó yá dìde. kí n dìde. dìde. mi mọ̀ bóyá o ti gbọ́. mo ti gbọ́. jẹ́ kí n lọ pè wá kó wá fúnra rẹ̀ fẹ́nu ara ẹ̀ bẹ̀bẹ̀. lọ pè wá kó lè dìde. kí n lọ pè wá kí n. bẹ́ẹ̀ ni lọ pè wá kó lè dìde. mo láfẹ́ràn mi àti ẹjọ́ ọmọdé ló ń ṣe ìjálẹ̀ wa. mo ti gbọ́ dìde. jẹ́ kí n lọ pè wá. lọ́pọ̀lọ́. jẹ́ kí n lọ pè wá kó wá bẹ́ẹ̀ kó náà wá bẹ́ẹ̀ fúnra rẹ̀ kó ṣe ní ilé dá máa jìyà tó ẹ́ pé òun ló ṣe àjọ máa fẹnu kan bá sọ̀rọ̀ náà mo dẹ̀ mọ̀ kó máa gbọ́. ó ti bẹ̀. jẹ́ kí n lọ pè. lọ́pọ̀. oṣù. bẹ́ẹ̀. ọkọ mi. Ṣaléwá. Ṣaléwá. Ẹ̀lẹ́ Ṣaléwá. Oní kíni? Fún láyọ̀ ní lọ. Mo ló ní lọ. Àbọ̀ṣí ọ̀rọ̀ wo ló bá sọ? Wọ́n bá mi sọ̀rọ̀ gidi jáde. Ọ̀rọ̀ gidi ni tó sọ. Níbo ló lọ? Láti jẹrin. Wọ́n ní fún láyọ̀. Wọ́n ló ti rìn lọ. Ṣaléwá ló pèsè tó ní fún láyọ̀ rìn lọ. Níbo ló dẹ̀ lọ? Ó ló wò mọ̀. Ó ní láti jẹrin. Hello. Ṣaléwá. Ẹ̀gbọ́n. Ṣé ọmọ mi rìn lọ kó lé ni àbí wọ́n wá jí gbé mọ́ lórí? Kò tẹ́ yé mi. Ó kàn ní àti fúnláyọ̀ ti rìn lọ. Ọ̀kan ṣoṣo àràbà fúnláyọ̀ rìn lọ. Mo dáná. Ẹ̀wù mi dà. Níbo lẹ mọ̀ tẹ́ ń lọ? Ṣé délé fúnláyọ̀ ni? Ṣé mo ṣe ń lọ Èkó ni mo mọ ọ̀dọ̀ káàkiri wọ́n mọ wọlé fúnláyọ̀ Èkó yá o. Ẹ má jẹ́ kí nínú ìlọ pé kò ní méjì. Ọ̀dọ̀ ọ̀gbà mi ṣàánú mi bo lójú ẹ wà. Ọmọ méjì mo bí. Àkọ́bí lórin lọ láàrin yìí. Ọlọ́run ṣàánú mi. Ṣaléwá gbà mí ràn Olúfúnláyọ̀. Dádì, kí ló dé stress ara yín? Ṣé fẹ́ kún ṣe ra yín léṣe ni? Ṣé fẹ́ para yín sí mi lọ́rùn ni? Ẹ ní sùúrù náà. Ó ṣàṣọrò ni kò tí ì kú. Tó bá wá kú kí lẹ wá fẹ́ ṣe? Ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Àsọ̀rọ̀ gidi ló ń sọ nígboro ẹnu. Odidi ọmọ rìn lọ lọ́sọ̀nù ní kì í tí ì kú. Tó dìgbà tó bá kú ni Ọlọ́run ní jẹ́mi fojú sunkún ọmọ. Tó bá rí ìyá Fúnláyọ̀ ní ìsìn kò lè jẹun kò lè gbápá. Ọkàn náà lẹ̀ gbọ́rọ̀gọ́dọ̀ sínú ilé ni kódà kò mọ̀ pé ìyá yín ni mo tún ń bọ̀ pàápàá. Tó bá mọ̀ ni yóò tẹ̀lé mi nù. Ìwọ̀n tí mò ń try sọ fún yín ni pé kẹ́ ní sùúrù. Ní sùúrù. Ẹ má para yín síjọba lọ́rùn. Èmi ò tiẹ̀ rọ́mọ mi ò ní fojú sunkún ọmọ. Ǹbọ́ lọ́run dá má jẹ́ má stress ara yín lórí nǹkan tí ò ṣe kìíní. Ṣé mi ò kì í ṣọ ẹ̀mí rè níbí? Ṣé mi ò kì í ṣọ ọmọ ni? Ọmọ ni ọ. Ẹ gba ìgbọ́kàn kúrò bẹ́ẹ̀ má fún ara yín la hypertension. Ìgbọ́kàn kúrò ní odidi ọmọ kan. Ikú. Ọmọ mi ò ní kú lójú mi bẹ́ẹ̀ ni ò ní rìn. So ẹ ní ìdásí stress ara yín fún mi. Ẹ pẹ̀lẹ́ sà. Pẹ̀lẹ́. Bébì mi. Pẹ̀lẹ́. Káfà ó. Báwo ni? Ṣé wà ókè? Kí ló ń ṣe ẹ́? No. Stop. Oh, serious, Lord. Kí ni tí wọ́n gbọ́ pépé tó lọ́pọ̀ ìbí? Ọkọ ló fẹ́ mẹ́sẹ̀sì. Ìgbà tí wọ́n fẹ́ mẹ́sẹ̀sì. Mi láì. Ẹni sùúrù. Ọkọ Fúnláyọ̀ ẹ ṣe sùúrù. Gbígbẹ wájú yín gbẹ. Yóò gbẹ ẹ dákun ẹ máa ṣe díẹ̀díẹ̀ o ẹ má sọ pé torí pẹja lákọ̀ọ́ ká máa fi ojú ìbò ká máa ìtẹ̀lẹ̀ kan dá o nígbà tó mú àbúrò ìyàwó ẹ̀ ní ìsìn tó mú ẹnu tó ń rán sí lẹ́nu kọ́ dà
bí báwo mo understand kí ló ṣẹlẹ̀. Àkíní àná mi ń wè Ṣaléwàrè àbúrò ìyàwó ẹ̀ tó fẹ́ sílé tẹ́ ṣègbéyàwó. ẹ wo kí ló wá wá. ọmọ kí ló sọ ọmọ. ló sọnù. ọmọ wo ló sọnù ọmọ wo. Fúnláyọ̀ wọn ló sọnù. ẹ má ṣe báyìí bàbá ojú tí ẹ máa farabalẹ̀ gbójú bàbá ẹ gbójú ẹ gbalé síbi tó bá pè é sọ́nà àgbójú. èmi ò náà mo kàn ń kẹ́ gbójú tó ti eyín etí lè sọ ni pé lèmi lẹ wà iwájú yín gbẹ ṣe fẹ́ kó gbẹ bẹ́ẹ̀. ẹjọ́ gbẹ bẹ́ẹ̀. kó dá ẹ bẹ́ẹ̀. ẹjọ́ dá ẹ bẹ́ẹ̀. ẹ fẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ò ń ṣe problem. bẹ́ẹ̀ o ti sí náà. káyọ̀ kábí mi láìpẹ́. parí mi ti tó ní pẹ̀lú bàbá ìjà rẹ̀. máa wà lọ fún wọn síbi tó yẹ kán wà sí. ara mi ara lọ tẹ ho ìbọn parí mi ti pẹ̀lú bàbá ìjà rẹ̀. àrùn pàdé láìpẹ́ o. o ṣí ọ̀pẹ bàbá ẹ̀ gangan ni. bàbá tó bí ẹ gangan ni. dádì mi ní ká ẹ. mo sẹ́ni kọ́kọ́ sẹ́ ẹ̀. mo rí. o rà àwọn pictures ẹ̀. torí ẹ̀ mo ṣe sẹ́yìn lẹ́sẹ̀ tí sí wọn dọ̀. olú ẹ̀ fáìn kan. ọdún kan sí ẹ̀ fáìn kan. wàhálà mo lọ. a máa gbé sí. lẹ́bọ̀dọ̀ kí ló wí. a máa gbé sára. ebi kí ni tó bá fẹ́ ká gbé sí no problem now. but mo ti rí ìtàlẹ̀ ṣe wedding náà. yeah okay. a máa lò for invitation tó. mo bọ̀. okay babe okay. wá àsọ̀kan fún bàbá. okay wá àwọn fún. all right then. sí ẹ pẹ̀lẹ́ ra. dáàdi kí ni nǹkan tẹ́ fẹ́ jẹ gangan. àná mi. àbójú mi ń tàn mí jẹ ni àbí mo ń lálà. pípa wò. òun lè rí kúrì. àbí kí ni nǹkan tẹ́ fẹ́ jẹ gangan iwájú ń gbẹsẹ̀ iwájú ń gbẹ. jẹ́ kó gbẹ. Papsi kí lẹ fẹ́ Papsi kí lẹ fẹ́ jẹ. ṣé wọ́n pààrọ̀ àná mi. máa jọ ẹyin tó ti. honey bá mi tó èsì ìjọ mo fẹ́ tàn án náà dé náà kóra wọn dé máa. ọ̀rẹ́ tó ti tọ̀ lẹ́tọ̀. ọ̀rẹ́ mi bá bẹ̀rẹ̀. ọ̀rẹ́ tó ti tọ̀ lẹ́tọ̀. fẹ́ kó máa mú mi wá lọ. ọ̀rẹ́ sì fẹ́ ṣe mí léṣe. ó ṣe bẹ́ẹ̀. má gbàgbé àtìtàn o. all right darling. Ṣaléwá. sá. ìyá ń jẹun. bìtì báwo. òṣì ń ta ọ. Ṣaléwá ìranà ń ṣe ọ. Ṣaléwá wọ́n bá mi dì ọ. Ṣaléwá ọmọ yìí tọkàn. dákun ọ̀pọ̀ Olúfúnmiláyọ̀ kọ́ ní tẹnu bọ́ lẹ́nu tí ń jẹ́ ọ́ létè ni. ṣé ọmọ pọ̀pọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. mo mọ. kí ló wá ṣẹlẹ̀. kò sí nǹkan tó ṣẹlẹ̀. bó ti wà yìí ṣé ìṣe tí ń rò ní ń ṣẹlẹ̀ ṣé ìṣe pé wà àti ọ̀pọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ń fẹ́ra yín. ẹ máa wọ ẹ sọ pé ó ti lọ ẹ sọ pé ó ti lọ ó ti lọ tipẹ́tipẹ́ ṣé ẹ̀yin fẹ́ kí lé ẹ fẹ́ kó ṣòfò ni Fúnmiláyọ̀ ọmọ yín òun láàrin bí tó àbúyó ti kú àbúyó wà láyé àárín kankan ọmọkùnrin lórí bá ṣé ẹ fẹ́ kó máa mú tilé kó lọ máa dà síta tó bá da ilé tó wà lé tó bá lọ dà síta ṣé tiwa ò ti gbé ẹ kò sọ fún mi ṣé tiwa ò ti gbé àmọ́ bó ṣe wà yẹn tó bá gbé súnmọ́ mi tèmi náà ṣe sáré hàn gbàgì yẹn tí gbogbo bá rọ gbogbo ẹ̀pọ̀ ó dodindi. ẹ dákun. ó dábẹ́ rọ́pò nìyẹn tábà ní Fúnmiláyọ̀ èmi náà dẹ̀ bímọ tó ń dábàá dẹ̀ tó ayé ìsà sọ Fúnmiláyọ̀. ohun tó ń gbìyànjú àti sọ fún ilé ìsìn ni pé tọ́pọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó bá bọ́ sórí bẹ́ẹ̀dì tó wá lára òun kún ọba alájọṣepọ̀. ta ti ń ṣe ti pẹ́. Dádì. mi ìmọ̀gọ́ tó ṣe wọ́n o sí mi ìmọ̀gọ́ tó ṣe wọ́n. Dádì kí ló ṣẹlẹ̀. ẹ ti bá yín jẹ. kí ló pariwo tẹ̀ pa iná. ẹ̀rù ti bà mí mi òun láìkí àpá pariwo ẹ̀yẹ máa kó sókè. kí ló dé ayé mi ti lọ kẹ́. bébì dìde. ẹ wò ó dájú ẹ má jẹ́ kó lè yín síta ń bọ̀ estate la wà wọn kì í pariwo ń bí. má bọ̀. wọ́n pariwo ẹ̀ kàn ṣe ewu la ní kò sí tẹ̀ pa à ń pariwo bí rárá kí ló dé. ibi kan ṣó tẹ̀ ti lè gbariwo wa inú yàrá ni. kí ló fọ́ gbélé yìí bébì ní sójà ní ìbọ̀dọ̀ àyà mi ti ga. èmi ò kúkú bímọ Haúsá bẹ́ẹ̀ kẹ̀ ìsọlọ́mọ kan ó kàn ń ṣe mí ní kàyéfì pé gbogbo ibi tí mò ń lọ pátápátá àárì láriwo tí wọ́n ń pa fún mi. aago mélòó ìgbà wo ni mo tó fẹ́ rí ohun tó ń fàrẹ̀wẹ̀sì ọkàn sí mi lọ́kàn mi.
ẹ má bínú pé nǹkan yín lọ́rọ̀ sọ àgbà tán ni a máa rí ẹ̀yin ò ṣe fi kún fún wọn wípé àkókò wo láàrí àti wípé irú ìgbésẹ̀ wo la máa gbé kó tó jẹ́ rírí. Yá fún láyọ̀ ẹ̀yẹ kọ́ mọ̀ pé mi ní sọ mi kírun gbogbo ìbéèrè yìí mo ti béèrè wọ́n ní láìpẹ́ láì jìnnà la máa rí ìgbésẹ̀ wọ́n ní ká sì máa gbàdúrà pé rírí ní ọ̀jẹ̀ ọ̀dà kí ló wà kù àmọ́ tí Ṣaléwá náà dáhùn tí ń fún mi lọ́gbẹ́ ọkàn jù. àbí. nígbà tí Ṣaléwá wò sùnsùn tó wò pé ọkọ fún láyọ̀ ẹ̀gbọ́n òun ló kù tóun fẹ́ gbà. ìyẹn mo fi kọ́kọ́ wò pé mi ì bímọ ìyá òòṣà àsọmọ ìyá òòṣà ní Ṣaléwá ń bẹ́gbọ̀n rẹ̀ ṣe kí n má wàá dọ́lọ́mọ kan láì bímọ ẹyọ kan. sórí Ṣaléwá bó ti wà wọn bọ́ bá wùn. ẹ má ṣe pé o. ìpè kẹ bó bá wùn kóhùn àti ẹni tó ń fẹ́ra wọn kí wọ́n lóyún kí wọ́n fẹ̀yìn gbọ́mọ pọ̀ kí wọ́n ṣàbíamọ àmì mi ò ní gẹ́rẹ́ tí mo ti bu yẹ̀pẹ̀ lé wọn dání òun wọn ò tún débẹ̀ mọ́ láyéláyé bí tí wù kọ́ mọ́ èmi kí ní burúkú ìmọ̀sọ̀ bẹ́ẹ̀ fún. ẹ má bínú o ṣé ẹ rí nípa ọ̀rọ̀ Ṣaléwá tẹ́ ẹ bá bínú jù bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ àmọ́ tá a bá ní ká ro dídùn fún a ọ̀rá dé egun. mo ti ọ̀rá kọjá egun. bàbá wa ní ká ro ti pẹ́ là igbó àbàjẹ́ ààrẹ kì í lọ́mọ burúkú fẹ́kùn pàjẹ́. ìyá fún láyọ̀ mi ó lélẹ̀ fẹ́kùn pàjẹ́ tó bá jẹ́ kí n lé Ṣaléwá fẹ́kùn pàjẹ́ ni ó jẹ́ kí Ṣaléwá gbọ́n mo lè fẹ́kùn pàjẹ́ bó bá rí rádaràdá ti Ṣaléwá ń ṣe eléyìí ọkọ náà ń ṣe bí ẹni tí wọ́n ti túbó torí rẹ̀ ò pé mọ́ níjọ́ wo síjọ́ wo odidi ọmọ láì sáàbọ̀ ayé ti bàjẹ́ ayé ti bàjẹ́. wẹ̀lẹ́ dànù kí ló dé kí ni mo ṣe tí mo bímọ méjì èyí tá a ló ó gbégbèsè òun yanjú àbúrò tún gbé kádàrá láwùá kàǹkà dìrì ó gbélé lọ́wọ́ kò yé mi mọ́ o. àwọn ọ̀rẹ́ o mo rí àmì burúkú kan lára wọn ni mo fi ní kí àwọn èèyàn ràn mí lọ́wọ́ tí mo fi gbé wọn débi. bí èmi náà ṣe wọlé ẹ̀mí mímọ́ ti fi hàn mí àmì burúkú ò ní ṣẹ́yún ayé wa. àmì Jésù. bí mo ṣe ń wo arábìnrin oyún wà lára ẹ̀ so gbogbo nǹkan tá a máa ṣe a gbọ́dọ̀ ṣe ní kíákíá. ẹ bá mi pè sista Rebecca àti sista Mary kó mú aṣọ àdúrà wá fún un a gbọ́dọ̀ ṣiṣẹ́ yìí ní kíákíá. ẹnì Jésù Kristi. ní orúkọ Jésù. sorry mo mọ̀ pé òkú kẹ́ra mo mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lẹ́ díẹ̀ sọ ma tó dénú mọ́tò mi pẹ̀lẹ́ mọ́tò mi sorry rọra gbé bẹ́ẹ̀ rọra gbé oh sorry oh good my God lọ́dọ̀ kò ní máa wà báyìí ọ̀gá mi kí ni gbogbo eléyìí nà àsìkò ti tó wáì tẹ̀ fi fígẹ́ẹ̀tì yẹn lẹ̀. ẹ̀yìn fígẹ́ẹ̀tì lẹ̀ fún lọ́ọ̀lẹ́ wo èèyàn kan níbi Johnson ni. ẹjọ́ gbẹ́gbẹ́ oṣù kúrò lọ́ba gbé báàgì wa ní ilé wa tí nígbà tí mo gbé lọ sọ sútù ó wà nílé bẹ́ẹ̀. àsìkò ti tó Ọlọ́run ó sọ̀rọ̀ láyọ̀ ẹ mọ tẹ́ mọ fọ tẹ́ bẹ́ẹ̀ ṣe lọ sọ síbítù nísì ẹ kàn mọ sọ pé súnmọ̀sẹ̀ bí láyà sára wù Ọlọ́run jẹ́ abíwẹ́rẹ́ ní jẹ́bẹ̀. màmá ṣẹ́gbẹ̀ fún ẹ. súnmọ̀sẹ̀ bí láyà sára wù Ọlọ́run jẹ́ abíwẹ́rẹ́ mọ̀ ń bọ̀ ẹ jẹ́ ìgbẹ́rù wa súnmọ̀sẹ̀ bí láyà sára wù. òkè ló ti máa gbé òkè ló wà. sorry Mango!
Mo ti bọ̀. Ọmọ ilé ayé. Ṣẹ́gun ní bàbá. Olùṣẹ́gun ní ọmọ. Olùṣẹ́gun ní ẹ̀mí mímọ́. Olùṣẹ́gun ní mẹ́ta lọ́kan. Olùṣẹ́gun ní bàbá. Olùṣẹ́gun ní ọmọ. Olùṣẹ́gun ní ẹ̀mí mímọ́. Olùṣẹ́gun ní mẹ́ta lọ́kan. Ní wákàtí á gbé ohùn àdúrà sókè fún arábìnrin níbikíbi tí ogun ti lè máa ja arábìnrin yìí ní kọ̀kọ̀ ni ní bàbá ni kó máa jáde láti wákàtí ní orúkọ Jésù. Orúkọ Jésù ẹ̀mí mímọ́ alágbára náà ẹ wá bá wa tú ọmọbìnrin sílẹ̀. Ogun tó ń jẹ ọmọbìnrin ẹ jẹ́ kó jáde. Gbogbo ogun tó ń jà kó jáde síta. Gbogbo ogun tí lè máa jà kó jáde láti wákàtí. Ẹ̀mí mímọ́ Jésù ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká tún gbé ohùn àdúrà sókè lẹ́ẹ̀kan sí. Ẹni ẹ kígbe lóhùn rárá níbikíbi tógun ti lè máa jẹ arábìnrin yìí kó bẹ̀rẹ̀ sí ní máa jáde láti wákàtí ní orúkọ Jésù. Àbẹ̀gbẹ̀ Jésù. Babe. Sweetheart. Lágbára. Sweetheart, mo fẹ́ bí nǹkan kan lọ́wọ́ ẹ̀. Julie àti àná, lady yẹn ti ń rọbí. And the only option ni kí o undergo CS. Ó tún sọ fún mi pé kí n má ṣe operation fún. Kí ni nǹkan tó rí bí wọ́n tẹ̀ sọ bẹ́ẹ̀? Ọkọ mi, má ṣe operation yẹn o. Ọmọ pé tí mi ò bá rí nǹkan, mi ò ní sọ fún ẹ. Ṣorí bí lédè yìí ṣe wà yẹn, ó ní nǹkan kan tó mọ̀ tí ò bá dẹ̀ ti lè sọ nǹkan tó mọ̀ yẹn. Lóòótọ́ ó rò rẹ o, bọ̀ kò lè sọ rí láíláí ìdẹ̀fẹ́ kò dáwọ́lé. Wait, that part you get right. For me, pé àṣírí kan wà ní ọwọ́ ẹ̀ tó ní láti jẹ́wọ́. Ṣé o yé mi? Ọkọ mi, ègún kan wà ní orí ẹ̀ tó jẹ́ pé tí kò bá sọ nǹkan tó wà nínú ẹ̀, ègún yẹn ò lè rí lórí ẹ̀ o, kò lè rí láéláé. Aṣàyàwó ẹ̀ kí wọ́n sọ tèmi fún ẹ. Ègún dókítà ẹ dákun ègún ìdílé ni àbẹ́gùn ìta àbẹ́gùn tó ń fúnra lára ẹ̀ tó forí ara rẹ̀ gbé. Yes sir, ṣe rí ègún ilé ọmọ yín ló fi orí ara rẹ̀ mú ló fi gbé o fúnra rẹ̀ ló fi orí ara rẹ̀ gbé gùn ṣe wá rí á dákẹ́ lọ tẹnu dáadáa kẹ́ lọ tẹnu dáadáa kó lè sọ nǹkan tó bá wà nínú ẹ̀ fún yín torí tí kò bá sọ nǹkan tó wà nínú ẹ̀ fún yín kò lè sọ ọ́rẹ́ o àìfàìmọ̀ kó má jẹ́ pé nǹkan tẹ́ ẹ̀. Daddy, I'm 100% sure pé ibi tí ó sọ̀rọ̀ ó yé yín dáadáa. Ó yé mi, ó yé. Now, mo wá fẹ́ advice mi pé kẹ́ wá gbọ́ mi kúrò bíbá kẹ́ ẹ lè gbé tọ́ ìlànà Yorùbá lọ. Because ó ti wà glaring sí pé kò ń ṣe nǹkan táwa lè handle. Kó má kọ̀ lè dàbí kí bóyá ẹ̀kan gbé síbi ẹ̀kan waste owó tí ni mo rò. So bóyá kẹ̀jẹ́ ká discharge ẹ̀ fẹ́yìn kẹ́lẹ́ lọ ṣe the right thing tó yẹ ká ṣe. Dókítà ẹ jẹ́ á ṣe báyìí
ìgbà tẹ́ ti mọ ibi tọ́rọ̀ rẹ̀ tó ti wọ́ wá ẹ ṣe jẹ́ ká ṣe báyìí kó wà lọ́dọ̀ yín ìtọ́jú ọ má dúró kémi ò sì bá ètò àtijáde lọ ká máa mọ bá ṣe rí ìgbó kúrò. ẹ sà bẹ́ẹ̀ ṣe sọ yìí ó make sense but èmi ò ní lè fọwọ́ sí and reason ni pé kò sẹ́dá tó wà láyé tó fẹ́ kí ìgbìyànjú òun kó waste. ẹni àti yín ti mọ̀ pé ọ̀rọ̀ tó ń ṣọmọ yín kò bá medical solution lọ ẹ mọ̀ bóyá kẹ́ ẹ try láti bóyá kò tí yẹn àti àgbàlagbà. ọ̀rọ̀ yín yé mi dáadáa àmọ́ dókítà èmi ò mọ̀ bí kankan ẹ bá mọ̀ bí tẹ́lẹ̀ mú mi lọ ẹ mú mi lọ. èmi náà mọ̀ bí kankan òpó Jésù ni mo dì mú ẹ̀yin ẹ try láti fi àwọn ọ̀rọ̀ nǹkan nǹkan. Sorry. Ó kí ni túmọ̀ ilé ìjáde? Mo dé hospital ṣe wọ́n sọ pé wọ́n ti gbé ìyàwó mi kúrò ńbẹ̀. Wọ́n ti gbé lọ síbì kan. Kí ló jẹ́ wọ́n ti gbé ìyàwó mi kúrò ní hospital tẹ́lẹ̀ jẹ́ kí n mọ̀? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti dààmú káàkiri náà. Kí ló tẹ́ fi lọ sí hospital láti lọ gbé ṣé ilẹ̀ gbé lọ́bẹ̀ ni? Lọ́ládé ò sì ṣe sùúrù fúnra ẹ̀. Ṣebí ká má máa mú un lómù náà ni. Dókítà ló dìídì sọ fún wa pé gbogbo eléyìí tá à ń gbé Ṣálé wá ṣe lọ hospital á kàn tí ó fò ara dànù ni o. Ẹ ṣé wọ́n á yẹ kẹ́ ẹ sọ fún mi gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ ní. Èmi ò ọkọ tèmi náà papọ̀ mọ́ ni mo ṣe ní jẹ́ máa gbé bọ̀ ńlé kó tiẹ̀ bá wọn gbà tèmi náà mọ̀ gbà tó kú òǹlé ìwòsàn mo ṣe ní ó máa bọ̀ ńlé ká mọ̀ bí ta fẹ́ lọ báyìí. Kí la fẹ́ ṣe báyìí? Èlé ní lèmi náà mọ̀ ń gbé bó la fẹ́ lọ. Ẹ̀ẹ́dẹ̀ra ni mí. Ibo ni wọ́n mọ̀ àwọn ibi tó ti ń bọ̀ ń bo lo mọ̀ tá a lè lo èmi ò mọ̀ bí kankan. Ó lẹ́gbẹ́ kúrò lọ sí. Ẹ̀yin yàtọ̀ sí kí n ṣàdúrà mọ̀ bí kankan. Ara ni mí. Tí kòkó bá ṣe ó máa kúrò nínú ike èyí rẹ̀ bí o èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Nǹkan kò ní jẹ́ ẹ má gbé mi lọ ẹ má gbé mi lọ dadi máa jẹ́wọ́ ìlera ipò. Ṣálé wá má jẹ́wọ́ nǹkan kan ó ti ní sórí ni téèyàn bá wà lórí àárọ̀bí láti bí oṣù tó ti wà ń bẹ̀ náà yóò ṣẹlẹ̀. Dadi ẹ fẹ́ràn balẹ̀ o ìyàwó mi ni o mo mọ̀ dáadáa ọmọ mi tó bá lóun fẹ́ jẹ́wọ́ ẹ jẹ́ kó sọ tó fẹ́ sọ ẹjọ́ sọ tó fẹ́ sọ ló fẹ́. ẹ jẹ́wọ́. Kí ni a ní òfin tó fẹ́ sọ ẹ́ mo fa kí ni bíbí fa kí ni. bá mi Kẹ́mi kò sí mo tí mo ṣe lójú yìí tí mo mọ̀ ń ṣe ṣe ní nígbà tí mo ṣe dá lọ́pọ̀ tí mo ní kó bá mi jí sí sáyé gbé. Ìgbẹ́ tó bá tiẹ̀ fi pamọ́ síbì kan bóyá gbogbo wàhálà yìí pé bóyá á tiẹ̀ ṣe kí bóyá tiẹ̀ máa nífẹ̀ẹ́ mi for once. Ẹ gbà mí sọ ọmọ tó ń sọ. Mọ̀gàn tí mo ń sọ. Ọmọ tó ń sọ o. Kò mọ́ dáadáa. Bébí yàgò ṣẹ́kájà. Rárá kò tí tọ́ síbẹ̀. So nígbà tó wá jí sí tóbi gbé tán ni mo ti fi yí òògùn tí mo fi fẹ́ ọ̀pá wa. Ṣé o mọ̀ wípé ẹni tó bá máa bá èṣù jẹun ṣíbí ẹ̀ ní láti gùn dáadáa àti pé ẹni tó bá ní ká jẹun ká má yó irú ẹni bẹ́ẹ̀ a máa ń dá omi wọn mú mi oúnjẹ ni. Òun ọ̀rẹ́ ìwọ̀n tó ń sọ yìí kò rún anything mo ti try gbogbo possible best mi mo ti ṣe sí wọn mo ti ṣe lé mo ti ṣe tọ̀hún mo ti kó sí skimpy in fact kò tiẹ̀ wo side mi at all. Lóòótọ́ wàláì dey play bóyá o kì í ṣe taste ọkọ àǹtí ẹ o ò ṣe rán mi lọ àbí kó mú kan lára àwọn girls kan lọ àmọ́ tá a bá fi dídà tèmi wọn bí oore ọ̀sẹ̀ kan péré ni mo máa dá everything rú ni. Ó ṣe crusher. Àbí kò tiẹ̀ wá gbé mi lọ bó jẹ́ ọjọ́ iwájú náà fẹ́ wà ń bẹ̀ náà Eniola go bad. Ó tọ́ ni. Kí lè wọ́n dàrú òun l'achievement ti tèmi kí lé ọkọ àǹtí mi kó dàrú kí ọkọ àǹtí mi kó lé àǹtí mi dànù kémi wọlé kí n máa control nínú owó. Ó ti yí ẹ ká máa kí ẹ lé. Mama. Ṣorí nǹkan tó sọ yẹn mọ́ gbogbo ó possible bí nǹkan tó fẹ́ yẹn ìrọ̀rùn ló bá dé. Okay ma. Nǹkan ayọ̀kan ṣo péré ló máa ṣẹlẹ̀. A kò máa ṣiṣẹ́ sí ni ọkọ àǹtí ẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí ní ètò àǹtí ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ máa dàbí ìgbẹ́ lójú ẹ̀ ni. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ó ti lọ. Ó wá bẹ̀rẹ̀ sí ní fall in love pẹ̀lú. Mama. Ló bá kó wọlé ló bá di ìyàwó. Mama ẹ jọ̀ọ́ nǹkan tí mo fẹ́ gbogbo nìyẹn àní kí lè wọ́n dàrú
kó fẹ́ mi, kó lé àǹtí mi dànù, kó lé jìnnà. Ẹ jọ̀ọ́, màmá, níbo lẹ fẹ́ mú mi lọ? Ṣọ́dọ̀ babaláwo ni, ṣé pásítọ̀ àbí wòlíì ta ló fẹ́ bá mi ṣe? Ṣé èèyàn ní kó bá mi parí ẹ̀ jọ̀ọ́? Ẹ ròyìn fún ọmọdé. Màmá, àgbẹ̀dẹ̀bẹ̀ ni. Ó délé ikú. Ó ní òórí. Ṣé tútù ló fẹ́ ni àbí gbígbẹ? Àbí? Màmá, ẹ jọ̀ọ́, ìgbà wo ni fẹ́ bá mi pé babaláwo? Fara burúkú balẹ̀, má jẹ́ kára ẹ gbọ̀n. Èèyàn 9 ló máa ṣiṣẹ́ yẹn. Pásítọ̀ máa ṣe, àáfà máa ṣe, àwọn tìbílẹ̀ náà máa ṣe. Wàá tí kò bá já ló sọ̀rọ̀ já bẹ́ẹ̀ ni. So, ó lè máa jẹ́ ní. ó pọ̀ lẹ́bi yẹpẹ̀ mami. Màmá. Nílé mi arínájà tẹ́ ẹ dé yìí, mo kí yín ẹ káàbọ̀. Ewé jẹ́ oògùn tí ò jẹ́ ewé rẹ̀ lókù kan. Bẹ́ẹ̀ni. Mámà tó jẹ́ ìyá tiyín gẹ́gẹ́ bó ti mọ̀ mí tẹ́lẹ̀. Ń pé kékeré ni mo ti mórí ajagun wálé ayé. Píníṣí ni bàbá mi ti kọ́ mi léwé tí mo mewé. Màjèsín ni mo wà tí ìyá mi ti fẹsẹ̀ egbò hàn mí tí mo ti megbò tọ̀. Èmi gan tún bùṣe gẹ̀dẹ́ mo bùṣe gàdá mo bọ́ síta mo jẹ́wé ọ̀tún mo játòsí mo mú lura wọn ó dodindi. Wo irú iṣẹ́ tó gbé wá yìí tó ní kí n ṣe fún ọ yìí. Irú iṣẹ́ tèmi mọ́ nífẹ̀ẹ́ sí láti mọ́ ṣe ni. Nítorí mo mọ̀ dáadáa tí fún tẹ̀dọ́ ẹ̀ ní mo mọ̀ mo mà yí nìké mo sì mà yí nì padà. Mo mọ̀ pàdé àwọn ẹlẹ́yẹ lẹ́jà lọ́jà ọ̀gbàrìṣà mo mọ̀ gbogbo wọn dáadáa. Ṣé o wá rí mo yọ̀ fún ọ tí n bá ṣiṣẹ́ ìfún ọ tán tó jẹ́ bí iná tó gbà bí ẹ̀tù ọ dára rẹ lẹ́bi. Nígbà mo yẹ wá gbéṣẹ́ fárínájà báyìí bẹ́ẹ̀ ni nítorí yóò jẹ́ ju ibi tó léwu lọ. Bàbá ẹ̀wọ̀ ẹ má jẹ́ kí n dára mi lé àní kò tí mo fẹ́ ni wípé ọkọ̀ ẹ̀gbọ́n mi kò di ti tèmi ṣó ti yẹ kí n gbà tó pátápátá kí n gbà yányá nǹkan tí mo bá wá nìyẹn nǹkan tí mo fẹ́ gbogbo nìyẹn fún àṣà ti ṣàlàyé gbogbo ó ti ṣàlàyé fún yín nǹkan tí mo fẹ́ nìyẹn. Arínájà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń ṣe tó ń dún tó ń dùn tó ń jẹ́ fún wa bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kẹ́ bá mi ṣe fún pé ìfẹ́ kó dára lẹ́bi ṣe ti gbọ́ ẹ̀jẹ̀. Mo kọ́kàn rẹ sókè ní ayé ti já má kàyà òkè mo fẹ́ kó fọkàn rẹ balẹ̀ ìyà ò ní ọ jẹ nítorí ìyà kì í jẹ olú àwúrẹ́bẹ bẹ́ẹ̀ ni mo wí fún wọn fún wọn níṣẹ́ kan. Akáribítí gba àwọn olóhùn lórúkọ ẹ̀ kí n mọ̀ pé. Akáribítí gba àwọn olóhùn. Nígbà tó o bá ti bu kinní ọ̀hún sọ́wọ́ báyìí tó o bá ti fẹ́ lóru ọ̀gànjọ́ ìgbà náà ni ó wà náà ní ó ná yẹ pátápátá báyìí ní ó bẹ̀rẹ̀ sí ní lọ sọ́tún ní ó mọ̀ lọ sósì yóò jà sátún yóò jà sósì yóò jà sí ìwọ̀ jà sáríwá jà sí gúúsù tí ó fi gbáre tiẹ̀ wá fún ọ gbogbo nǹkan tó o bá fẹ́ kí kinní ọ̀hún ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tó o bá ti ń bá sọ báyìí òun ni ọmọ ṣe nítorí òòjọ́ báyìí lóró náà múgi òòjọ́ lóró tọ̀ múlẹ̀ ọjọ́ tí àkèrèjù kan bá fẹnu sọlẹ̀ báyìí ọjọ́ náà ní kànlẹ̀ pa tó o bá ti ṣe bí mo ṣe ní o ṣe yóò sì jẹ́ fún ọ. Ṣé bàbá ẹ wò ó tó bá fi lè rí bẹ́ẹ̀ ṣe sọ yìí má sọ yìí pé ó ti rí bẹ́ẹ̀ ni ìwọ bàbá màá wá fẹ̀mí rẹ̀. Àwọn tí wọ́n ti dán wò òun ni wọ́n ń ṣàlàyé ẹ̀ fún wọn. Ọ̀rẹ́ wa iṣẹ́ tí mo fún ọ lọ́jọ́ kìíní àná ọ lè ṣàlàyé fún mi bó ló ti rí. Bàbá ẹ ṣé mo dúpẹ́ iṣẹ́ yẹn jẹ́ gidi ẹ ṣe lọ. Iṣẹ́ yẹn jẹ́ gan ni o bàbá máa wá padà wá máa wá fi ẹ̀mí òun. Ọ̀kàyè. Ìwọ ẹ má jẹ́ ká lóhùn tí máma wa wọ́n wọ́n mi ṣe. Fúnmiláyọ̀ ọmọ Àṣàbí Fúnmiláyọ̀ ọmọ Àṣàbí Fúnmiláyọ̀ ọmọ Àṣàbí afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kó gbogbo lára kó rìn lọ tefetefe nítorí àlọ́ lániláni làárí ẹnì kò kì í ráàbò. Ṣàléwá Ṣàléwá lórí kí ló dán tó lè wò fún ẹ máa gbà mí lórí kí ni nítorí pé òun ṣe nǹkan tí ò da ẹ̀gbọ́n ẹ̀ ṣe ń tọ́ da ìlú gba owí torí pé kò lè mú wà ẹ̀gbọ́n ẹ̀ ni ló wá ṣàdúró tó yìí ló bá tẹ̀gbọ́n ẹ̀ jẹ́ ló bá tọkọ ẹ̀gbọ́n ẹ̀ náà jẹ́ ETANU wèrèwèrè. tó gbọ́n tó sọ ó gbọ́ tán n tó gbìyànjú àti sọ ni wípé òun bóun ṣe wáyé òun lòun ṣògùn sí ọ bẹ́ẹ̀ tó
fi ń fẹ́ òun lòun ṣe gbogbo ọ̀nà tẹ́gbọ́n òun Òfúnláyọ̀ tó fi rìn kú òun léyìí tó èkú àti ẹnìkan débi pé gbára yín lóyún oyún lọ́pọ̀ ní ọ̀wálẹ̀lẹ̀ bímọ lẹ̀ tí nǹkan kan yìí o ilẹ̀ ti fi olú ẹ̀ sínú òfòrò ọ̀nà méjì o ń dààmú Òfúnláyọ̀ ń dààmú oyún o. ẹjọ́. oyún tó wà lọ àbábọ̀rọ̀ ìyàwó mi kọ́. Ṣàléwá ni ta ló fún lóyún ìwọ ni èbí ìwọ ló fún lóyún bẹ́ẹ̀ ẹbí àní lẹ́yìn méjèèjì jókòó báyìí lẹ́yìn kẹnu bọra yín lẹ́nu tí ń bá wọn náà sọ tó ń yẹrí fún tó ń yẹrí fún dàdúrà tó ń bínú gbọmí ṣeré tó tọ́ mí di bèbí pọ̀tí ó lóun tó ògùn sí ọ ògùn lọ́rọ̀ tó fi fún lóyún tó mọ ẹ̀gbọ́n tó ṣe tó má búrò náà tó gún kì í lóyún. èmi ó ṣọ̀gùn sí mi. ó ṣọ̀gùn sí ògùn rí. ó ṣọ̀gùn sí mi. ògùn bẹ̀rẹ̀ jùjú tí wọn náà fi pa ọ kò ti tọ́ pa jùjú bẹ̀rẹ̀. fún mi dá fún mi ìyàwó mi dá. ọmọ ti rìn lọ́nà ilé lọ́jọ́ tó ti pé àríyàwó mọ̀ àríyàwó mọ̀ àríyàwó mọ̀. mo dé sọ wípé mo lálà o mo sọ pé mo lálà o. lójú ẹ̀mí kò dá ọmọbìnrin yìí kò dá òtítẹ́ nígbà. ọlọ́yọ̀ ọlọ́yọ̀ ń bolo jọ. ẹ̀já fọ̀rọ̀ ọlọ́run ká máa dúpẹ́ fọlọ́ àwọn mọ̀dámù mórí tí wọ́n yọ sálẹ̀ wúlẹ̀ bí wọ́n ti gbọ́ ọmọ àkókò dání pé àwọn fẹ́ wá gbé fún yín nù ní à. wọ́n ti bọ̀. Olúfúnláyọ̀ wúlẹ̀ wọ́n yọ. Olúfúnláyọ̀ àníjọ́ ibo ló ti ibo wọn ti bá mi rí ọ ẹgbẹ̀rún Fúnláyọ̀ bó ló ṣe rí ẹlẹ́dùn àwọn màdúpẹ́ ọlọ́mọ màdúpẹ́ ó dúpẹ́ tó jẹ́ fojú ṣe fún ọmọ kẹ́kẹ́ ọlọ́mọ màdúpẹ́. mi mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní tí gbogbo ẹ̀ yé mi ò tí tó ṣẹ́jú méje ẹsẹ̀ tí bàbá sọ fún mi wípé àbúrò ẹ̀ lo oògùn fún mi ó ní mo fi fún lóyún mi ò understand kò yé mi mọ́ mo jẹ́ kó olú lé mi ò mọ kọ́kọ́ mo lè sọ fún ẹ pé kò wà kí ẹ mo lè pọ̀ ọ̀rọ̀ ọmọ yìí mo sọ fún ẹ mo lálàá mo sọ fún ẹ. bóòlù ṣe rí ẹ ṣáàjì ká máa dúpẹ́. Tẹ́lẹ̀ ẹ̀yìn lọ́fà ẹ̀yìn lọ́fà ẹ̀yìn lẹ́fà mo lẹ́fà tí mi kẹ́mi ẹ̀yìn lẹ́fà. Ojú ọ̀dà mo ṣe, èmi ò mọ̀ pé èèyàn fọmọ kàn mọ̀, tí mo bá mọ̀ pé bó ṣe ṣe inú rò bó ṣe ṣe inú líle, tèmi náà ó ṣe bẹ́ẹ̀ ni. Èmi náà ti mọ̀, mo ti kọ́gbọ̀n, àwọn tó ṣe yí ọ̀dà ó ti bú kàn jẹ̀ jù. Ó ti ronú kọjá bí tí òye ronú débi pé òun ṣe kú gbogbo bí kú ó ṣe pẹ̀gbọ́n ẹ̀, bí ó ṣe bá lé ẹ̀gbọ́n ẹ̀ jẹ́ lé ọkọ ẹ̀ jẹ́, eléyìí tó wọ́n ṣe ní sọ tó jèrè bẹ́ẹ̀. Ṣòro pé wọ́n bí ẹ àbọ̀wọ̀ fúnra rẹ̀ ṣe ayé wa ni ó ṣìyàn nínú ayé ẹ̀ ni ọ̀tọ̀ ní kéèyàn wá láti ẹbí gidi ọ̀tọ̀ ní kò fúnra rẹ̀ ìtura ẹ̀bí ọmọ burúkú yẹn ọmọ òṣì ló fẹ́ yà láti dé wọ́n tí mo ti rí ẹbí mo ti ní kí àwọn mi lé ẹ̀dá ló ti ta. Ní mi. Ẹ dákun kí la ṣe bá a ṣe máa ṣe tiwa bá a ṣe máa ṣe wà ẹnu sà ẹ má jẹ bínú sà ẹ má respect yín gan sà. ẹjọ bá gbé jálẹ̀. ẹjọ má ti bẹ́ẹ̀ tí ètò àkàlàdé díẹ̀ akaripiti gbọ̀nwó lóhùn òyìnbá bàtà nínú wàdó ọ̀hún ìyẹ̀bí ajá ọ̀hún yéyé o ní mo ní talódaló nínú dédé.